notice bọ́rọ̀ bá dá àfàtẹ̀yàn pọ̀ kò síbẹ̀ ṣe bẹ̀ wọ́n tó àníyàn pa wọn lógun táwọn fi bá tiẹ̀ jẹ́ ní máa ń wà lọ́kàn wọn wọ́n lọ́ọ̀kì dàzìn challenge mi tán bá bí ìyá ẹ̀dá ká ọ̀rọ̀ bá dá àfàtẹ̀yàn pọ̀ àníyàn pé ń bá tiẹ̀ jẹ́ ni ń bá tiẹ̀ jẹ́ àníyàn yẹn ní máa ń wà lọ́kàn wọn torí wọ́n mọ Alupayida Kewu wallahi Al-Qur'an ìwòsàn ni Al-Qur'an ìwòsàn ni gbogbo ẹ̀yin tẹ́ wá lò on the other side gbogbo ẹ̀yin tẹ́ lò on the other side ẹ ní jèrè bí easy ní láì tàhálà ẹ ní jèrè gbogbo ẹ̀yin tẹ́ ń sátọ̀ wọn lọ ẹ jọ ṣòfò ni wàláì ẹ ṣòfò láyé àtayámọ́ ní kìyàmọ́ ẹ ṣòfò ni. I was talking to somebody yesterday. Sorry everybody, good morning. I was talking to somebody yesterday. I said gbogbo wa la ní àṣẹ lẹ́nu láti fi ṣe àdúrà láti fi sọ̀rọ̀ pẹ̀lú Ọlọ́run fún wa ní rem jura wa lọ ó gbé wa ga jura wa lọ rẹ́ẹ̀mù yẹn lẹ́yìn kan ní láǹfààní wípé wíbẹ̀ jẹ́bẹ̀ Ọlọ́run fi sí yín lẹ́nu ó yára gbọ́ lẹ́nu ẹnìkan jẹnu ẹnìkan lọ lórí ibú lẹ́yìn àfọ oníjàlábí ẹ̀yin tẹ́ ẹ̀ wá ní tẹ́ ẹ̀ ní rẹ́ẹ̀mù kankan wájú Ọlọ́run ẹ wá lọ rẹ́ ra rẹ́ẹ̀mù ẹ mọ̀ fẹ̀jẹ̀ ra rẹ́ẹ̀mù ẹ mọ̀ fẹ̀mí ra rẹ́ẹ̀mù lórí ibú yín ẹ ṣe rábùràmọ́n ó ṣe òfò ní o gbogbo ẹ̀yin ẹbí rẹ̀ ẹ jọ ṣòfò papọ̀ ni gbogbo ẹ̀yin tábùràmọ́n ti bá ya fọ́tò tí yín ó bàjẹ́ ni gbogbo ẹ̀yin tó fún lówó ẹ ṣòfò ni ẹ̀yin ọ̀rẹ́ rẹ̀ ẹ sórí ibú ìwọ tó ọmọ pé ń ṣerú iṣẹ́ ó sì àgbákò lálàsẹ̀ ẹ̀ ṣe gidi gan kò ní dà fún yín gbogbo ẹ̀yin followers rẹ̀ lórí TikTok ayé yín ó bàjẹ́ ni gbogbo ẹ̀yin followers ẹ̀ over 3,500 followers lórí Facebook tí yóò ẹ̀jọ̀ ṣòfò nítorí ẹ̀mọ̀ ẹ̀yin lẹ́ ń ra kíní lọ́wọ́ rẹ̀ ẹ̀yin lẹ́ ń rà kò ní dà fún yín ìdílé tẹ pa lẹ́kùn yìí wọn ní gbàgbé àtàyàmọ́nìkẹ́ wọn ní gbàgbé wọn mọ̀ rántí títí láíláí ni ẹ pa wọn lẹ́kùn ọmọ yẹn ṣẹ̀ṣẹ̀ ń jíbọ̀ ní ìṣẹ̀mí ayé ó ṣẹ̀ṣẹ̀ ń jíbọ̀ pẹ̀lú àníyàn wípé mi náà fẹ́ jẹ́yàn nínú ayé ó pa dírímù rẹ̀ ṣáà mo pọ́ mẹ́ni kújọ ó sàn jọ mẹ́ nínú rẹ̀ yín ìyá wa tẹ̀ wá ń comment section Ọlọ́run má fi iná ọmọ jó wa iná ọmọ ló jó ya Yétúndé yìí iná ọmọ ni ṣáà mo kí tó bá pé Yétúndé survive ìrìnàjò yìí àmọ́ níta bá bẹ́rẹ̀ ká bẹ́rẹ̀ wò Yétúndé ìwọ náà mọ̀ jáde mọ́ Yétúndé ìwọ náà mọ̀ sọ bí tó bá ń lọ ṣùgbọ́n Yétúndé tá a fẹ́ correct ti kú ọmọ ẹni kú ó sọ̀jọ́ mẹ́ nínú lọ àtòkù Yétúndé àtàyè Yétúndé ṣe mọ̀ pé kò tiẹ̀ wá jámọ́ nǹkan kan báyìí gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ nínú ikú Afsọ Yétúndé ọmọ Lawal ẹ ní jèrè láyé ọmọ tẹ́ ẹ bá bí òní sin ẹ wo iye ọmọbìnrin tó ti pa kó tó wá sọ kọ́lọ́n tó wá fi ti Yétúndé tufó ẹ̀yin àfáà tẹ́ wà behind rẹ̀ ẹ̀yin tẹ́ kọ́ Abrahamu ní Kéwu ẹ̀yin family rẹ̀ àní ṣe òfò gidi lẹ́ṣẹ̀ òfò póríṣiríṣi ẹ ṣòfò ẹ tún ṣọ̀fọ̀ ẹ ṣòfò ni àwẹ̀ tó ń bọ̀ yìí sìn wọ́n mọ hẹ́mù pé Yétúndé ní ó bá wọn ṣàwẹ̀ Yétúndé ò lè ṣàwẹ̀ báyìí tó bá jẹ́ yín gọ́ọ̀mẹ̀ntì ẹ tún lọ́wọ́ nínú ẹ̀ ẹ jọ sórí ibu ni ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì tẹ́yìn náà ní lọ́kàn wípé bọ̀bọ́ yóò wúlò jẹ́ wá lọ béèlì ẹ̀ lẹ́yìn gbogbo ẹ̀yin tẹ́ ń láníyàn pé ọmọ kékeré ló ṣerú iṣẹ́ yìí jẹ́ wá lọ béèlì ẹ̀ jẹ́ lọ sọ fún IG kan fi sílẹ̀ tẹ́ ẹ ṣe ń láníyàn pé ẹ fẹ́ gbé bọ̀bọ́ yẹ ẹ fẹ́ sọ di abattoir original abattoir gidi Ọlọ́run ó bá wa bá ti yín jẹ́ ni Ọlọ́run ó bá wa gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń ṣorí ibú kiri ẹ ṣì òfò ni ó wá rọ ẹ̀jẹ̀ sínú òkè olórí ibú ó rọ ẹ̀jẹ̀ sínú òkè ẹ̀jẹ̀ èèyàn láì ṣe tẹran ìlú Ìlọrin kìí ṣe ìlú fi ti iná fa ìrọ́lẹ̀ pa ìlú Ìlọrin kìí ṣe ìlú jàgídíjàgan ìlú tó jìnnà síná tó sún máa bà tí ọ Ìlọrin ni ẹ léegun ṣùgbọ́n ẹ̀mí yàn pa igbá tẹ̀tí lágbórí alápàtà ńlọrin èmi ti mọ̀ pé ẹ̀ mọ̀ pààyàn alágbàkó nìyí èmi ti mọ̀ nígbà tí ní tẹ́tí lẹ́yìn ò léegun yẹn ṣùgbọ́n ẹ lè pààyàn ìlú tó jìnnà síná tó sùn máa bà tí ọ Ìlọrin owó ti kún èèyàn olórí ibú tó bá dìde alápàtà tán ni ẹgbẹ́ nu wéré sọ́hún Facebook committed kíni kò ń ṣe ní ìlú kan ló ti jáde kò ń ṣe ní ìdílé kan ló ti jáde ṣó jábọ́ látọjú ọ̀run ṣó jẹ́gẹ́ bíbélì kí sédè kìíní who has no father who has no generation ṣé pàtì wọn lè jẹ́ ni. Do you realize I am from Ìlọrin? A lot of people have been coming to my DM ẹ ní láti sọ̀rọ̀ kún yẹn jáde síta I said I don't want and I see àwọn ọmọ Ìlọrin tó tún wọnú díẹ̀ mú mi wá pé please do not talk but I will talk. Hafsa is my sister. I am the voice for the voiceless. I will talk. Nonsense of his environment. I know that you people, some people have been thinking of báwo náà ṣe fẹ́ cover boy tẹ́ ẹ bá cover gbogbo ọmọ tẹ́ ẹ bá gbogbo ẹni tẹ́ ẹ bá cover rẹ̀ gbogbo ọmọ tẹ́ ẹ bá bí ẹ ní jèrè wọn ojú yín wọ́n ti pa wọn. èmi ò mọ tẹ́ ẹ máa ń gbójúlé nínú oògùn èmi ò mọ tẹ́ ẹ máa ń gbójúlé nínú kẹ́ ẹ bá tèèyàn jẹ́ èmi ò mọ gẹ́ni nínú kẹ́ ẹ bá tèèyàn jẹ́. àwọn ọmọ Ìlọrin gidi wà ní comment section tí wọ́n sọ kẹ́dímọ̀ kan tí wọ́n ń ṣàmì sí gbogbo èpè tá à ń ṣe ìwọ ọmọ Ìlọrin tó bá sọ̀rọ̀ mi báyìí ẹ̀ máa bàjẹ́ ni
ìwọ ọmọ Ìlọrin tó bá wà ní comment section tó bá sọ kẹ́dìmọ̀ káyé ẹ̀ máa bàjẹ́ ni. Princess Ibijoke, she's from Ìlọrin, pure ọmọ Ìlọrin ni, and she did not say a word. Tó bá jọmọ ìyá ẹ̀ ni wọ́n pa ìwọ tó sọ pé ọmọ Ìlọrin yẹn tó bá jẹ́ pé ìdílé yín náà ti pààyàn wèrè ṣó máa sọ rọ́bìṣì ó máa sọ rọ́bìṣì lẹ́nu tó bá jẹ́ pé kí ọ̀dà kan ṣì yẹn apá àbúrò ẹ̀ náà bá ń bẹ̀ apá ẹ̀gbọ́n ẹ̀ náà bá níbẹ̀ wá sọ pé do not make it general kò ní dá fún ẹ bó ṣe sọ̀rọ̀ comment mi yẹn. Do you know how many my fans tó ṣe pọ́ ọmọ Ìlọrin ni wọ́n? How many my philanthropists tó jẹ́ pọ́ ọmọ Ìlọrin ni wọ́n? Do not come here and be preaching for me. Ó ra fóònù fún mi ni. Ara wọn nìyẹn. Táyé bá gbà yín ẹ boycott ẹ lọ gbé fáwọn olóṣèlú àti rẹ́ni tí wọ́n máa bá yín pààyàn. Ọmọ àlè játijàti. Ara wọn nìyẹn. Ayé ẹ̀dẹ̀ máa bàjẹ́ ní ṣẹ̀kẹ̀rẹ̀. Ẹ má wulẹ̀ ṣépè fún. Ayé òun àtàbùrámọ̀ máa bàjẹ́ ni. Ayé ìwà àtàbùrámọ̀ máa bàjẹ́ ni. Àtiwọ́ àti ìdílé yín ayé yín máa bàjẹ́ ni. Lóṣì jàtijàti ara wọn nìyẹn. Irú ẹ̀ máa ṣẹlẹ̀ sí ìdílé yín. Wọ́n máa pàkan lára àwọn àbúrò ẹ̀ wàá mọ bó ṣe rí lára. Nígbà tí ọ̀ràn tí kòkó wọ inú ìlú tó jà àwọn ọmọ aráàlú wọ́n pariwo lọ bá kábíyèsí ní ọ̀ràn lọ. Eléyìí gbọ́mọ sílẹ̀ ìkòkò débẹ̀ ó jẹ́ kábíyèsí ní ọ̀ràn lọ níjọ́ tí ìkòkò jọmọ kábíyèsí ní ọ̀ràn dé. Official street gist partner bí kí ló porúkọ wèrè ẹ̀ ń comment section yẹn. Ìkòkò abrahamu tó pa fúsá ó máa pàkan lára àwọn ẹbí ẹ̀ wàá pariwo pé ọ̀ràn dé wàá mọ bó ṣe rí lára. You will know the pains táwọn family ẹ̀ tí wọ́n go through. Òní dá fáwọn tó ní ẹ́. Èmi tí mo bímọ 2005 tí mo breastfeed ọmọ tí mo gbé kalẹ̀ tí mo fún lọ́yàn tán tí mo gbé kalẹ̀ tó kú mo ṣe ń filẹ̀. Àwọn àfa Aisha ọmọ Tara na today ẹ̀yin ò rí bí táwọn àfa ti ń lérí oògùn síra wọn lórí ibú. Ṣé bí kò tí ì ṣẹlẹ̀ sí ìdílé ẹ̀ ni ẹ jẹ́ official street gist yẹn ó máa kàn ẹ́. Wọ́n máa gbé kan nu bàbá àbí ìyá àbáwọn àbúrò àbáwọn ẹbí àbí ìyàwó àbọ̀mọ ẹbọ́kùnrin bóbìnrin ní ẹni wọ́n máa gbé yín wọ́n máa pa yín wá mọ bó ṣe rí lára. You will know how it look like to lose someone dear to you in your family. Àjọǹjà ó jíjọ́ tẹ́ni yẹn bá kú mo wo fídíò kan lórí TikTok ọmọ yẹn ní please come back I will not fight you again. ẹni yẹn ọmọ yẹn sọ fún ọ̀rẹ́ tó kú yẹn pé please come back I will not it is when it happen Ọlọ́run má jẹ́ ká burú ṣẹlẹ̀ sẹ́mi àti yín. Mo wo fídíò yẹn lánàá mo ké sí gbogbo ẹ̀yin tẹ́ ti wọnú díẹ̀ mú mi wá queen you must not come out and talk mo ti come out mo ti talk ẹ wá pa mí ẹ ti yá wèrè ẹ̀yin kọ́lẹ̀ fún mi ní ẹ̀mí tí mo fi mí. Ẹ̀yin kọ́lẹ̀ fún mi ní phone ẹ̀yin kọ́lẹ̀ ń survive mi. I didn't live on anybody I live on Allah. Tí mi bá lí lónìí máa ní lọ́la. Ẹ wá máa threaten èèyàn kíní yẹn ti mọ́ yín lára. Tẹ́ bá ti mọ Alupayida kékeré báyìí èyí tó yẹ kẹ́ ẹ lò in a good way Ọlọ́run àdúrà yìí mo fẹ́ fi lówó ni. Ní ṣe yẹn àfi kẹ́ ẹ máa bá tèèyàn jẹ tí wọ́n bá ti ṣe oògùn kan yẹn I don't know mi mọ̀ bóyá reason pẹ̀lú mi sàmà àwọn àfa yẹn oògùn yẹn tí wọ́n bá ti fi ṣèyàn ní jàǹbá kíní yẹn máa gbé wọn ni wọ́n máa wú bí olórí ibú ni wọ́n máa wú bí olórí wọn ti gbàtà wọn secondary school ó lọ́mọ wèrè kan ó ní ó fi ìgbàlẹ̀ ọ̀wọ̀ sára ó ní ọmọ kọ́ọ̀sì ìjà mo ní ẹ wo wèrè ọmọ àfàdé ni èmi ẹ fẹ́ ta sí ní school olórí ibú ni ẹ ti mú ìgbàlẹ̀ yẹn wọ́n ti so lóríṣiríṣi nǹkan wọ́n ti so nǹkan mọ́ ìgbà àwa fi ìgbàlẹ̀ yẹn síbi ṣòkòtò ṣe mọ̀ pé ọ̀wọ́ ti wà lára ẹ̀ tó bá kọ́ọ̀sì wàhálà wọn ò ní lè fọwọ́ kàn wọn á dẹ̀ máa kọ́ọ̀sì wàhálà mo lólórí ibú ni Ọlọ́run ọba tiẹ̀ jẹ́ wèrè padà ń ṣe kọ̀ǹdọ́tọ̀ ni èmi náà ṣe kọ̀ǹdọ́tọ̀ yẹn rí ṣe bẹ́ẹ̀ mi rè lónìí ṣùgbọ́n òun permanent sí di kọ̀ǹdọ́tọ̀ yẹn ni gbogbo ẹ̀yin àfa aláburú ẹ̀ padà tán ni ẹ̀ tán ni ẹ̀ ní tán ẹ̀ kú ni ẹ̀ ní kú ẹ̀ ṣe òfò ni if you are behind the pé bọ̀bọ̀ yẹn máa scot free kò ní da fẹ́ni tó bá ro bẹ́ẹ̀ tábàlélẹ̀ scot free tọ̀hún scot free tó bá lọ kan àwọn àbúrò wa ń kọ́ tó kan àwọn ọmọ wa ń kọ́ ẹ lè rí àfa níbi tó ti fi dáadáa tó ti ṣe dáadáa fún yàn rí àfa burú ni wọ́n ṣépè fún yín ni.